ẹlẹ́ṣẹ̀ ẹ yí padà. Ẹ̀ṣẹ̀ tí ẹ ò fi kú. Ẹlẹ́dàá yìí ló ń béèrè tó fẹ́ kí ẹ bá òun dé. Olùgbàlà ní bẹ̀rẹ̀ ẹni tó gbẹ̀mí là. Ikú rẹ̀ ọ̀tá sàn mí. God, ẹ̀mí mímọ́ ní bẹ̀rẹ̀ tí fọjọ́ dodo rọ̀ yín. Kí ó àgbọ̀ rere ọ̀tún kọ́ yẹ. To Jesus now. It still saves. It still saves. His arms are open to receive you now. Run to Jesus now.